dàbí pé gbogbo ìjàǹgbara àti ìgbìyànjú igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar láti gba ìṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP lọ́wọ́ mínísítà ìlú Àbújá lásìkò yìí olóyè Nyesom Wike. Ó dà pé gbogbo ìgbìyànjú náà tó ti fẹ́ já sí pàbó báyìí o, pẹ̀lú bó ṣe jẹ́ wípé adelé alága ẹgbẹ́ òṣèlú PDP báyìí ọ̀gbẹ́ni Umar Damagum tí Atiku tó fẹ́ fagídí yọ nípò kó lè fi èèyàn tiẹ̀ síbẹ̀ ìní wọn kò rí yọ báyìí o, tó sì jẹ́ pé àwọn Wike wọn lu gbogbo agbára wọn láti jẹ́ kí Damagum kó sì tẹ̀síwájú ní ipò adelé alága tó wà. Kì í ṣe ìròyìn mọ́ yìí pé gbogbo èèyàn ló ń wo ọjọ́rú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ọjọ́ tó ṣe pàtàkì nínú ẹgbẹ́ PDP nítorí pé látìgbà tí wọ́n ti pàdánù ètò ìdìbò ààrẹ ọdún tó kọjá wọn kò ṣe ìpàdé ìgbìmọ̀ tó ga jù ìyẹn NEC, tó sì jẹ́ pé ọjọ́rú ìyẹn ti ṣe ọjọ́ 17 oṣù kẹrin tá a wà ni wọ́n fi ìpàdé náà sí. Kódà nítorí ìpàdé ìní Àtíkù tó ti kúrò lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ inú fi wálé tó wá ṣe ọdún ìtúnu ààwẹ̀ àti fún ìpàdé yìí. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé àwọn alágbára PDP rí i pé ìpàdé náà ṣe pàtàkì nítorí pé ńbẹ̀ ni ẹni tó bá fẹ́ ní àkóso ẹgbẹ́ ni yóò ti rí ojú rere, nítorí bẹ́ẹ̀ ni wọn yóò ti yanjú ọ̀rọ̀ ẹni tí yóò jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP. Ẹni tó bá sì ní alága lọ́wọ́ òun ni yóò ní ìṣàkóso ẹgbẹ́ lọ́wọ́. Èyí la gbọ́ pé ó ń fà á tí Wike àti Atiku tí wọn kò gba tara wọn tó ṣe ń jà lábẹ́lẹ̀ lórí ẹni tí yóò yan alága ẹgbẹ́ òṣèlú PDP tuntun. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé Wike òun ni Umar Damagum yan adelé alága PDP ló ń ṣiṣẹ́ fún báyìí, tí wọ́n sì ní gbogbo ìgbìmọ̀ ọ̀tẹ̀ tí Wike ń ṣe nínú PDP Umar Damagum ló ń lò. Ṣùgbọ́n nígbà tí Atiku gbọ́ eléyìí tí wọ́n sì ní bàbá náà tó fẹ́ jáde du ipò ààrẹ lọ́dún 2027 tó sì mọ̀ pé bóun yóò bá rí tíkẹ́ẹ̀tì náà gbà lọ́dún 2027 òun gbọ́dọ̀ ní alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìkáwọ́ òun. Ìnáṣe ní Atiku ó gbé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Benue sẹ́nitọ̀ Gabriel Suswam sílẹ̀ pé òun ni kò di alága ẹgbẹ́ òṣèlú PDP. Ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe ìpàdé ọjọ́rú mọ́jú ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí tí wọ́n ṣe mọ́jú lóru tí wọ́n ṣe ìpàdé alágbára náà, gbogbo èròǹgbà Atiku àtàwọn tiẹ̀ láti yọ Damagum kò máa bọ́ sí o. Níṣe ni alága àwọn gómìnà PDP gómìnà Bala Muhammed ìpínlẹ̀ Bauchi jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ à ń yọ alága kò sínú táwọn sọ́nù pàdé òní bí àwọn yóò ṣètò ẹgbẹ́ PDP tó táwọn yóò parí ìjà ọlọ́kọ̀ òjọ̀kan tó wà ń bẹ́ẹ̀ òní ó kà wọ́n báyìí. Ṣùgbọ́n o ní báyìí níṣe ni àwọn aṣojúṣòfin yan House of Representatives tó jẹ́ ti PDP kan tí wọ́n jẹ́ bí 60 tí wọ́n wà lẹ́yìn Atiku máa jẹ́ kó di mọ̀ pé ọgbẹ́ ẹ̀wẹ́ ni Wike àtàwọn tiẹ̀ ń lò láti jẹ́ kí Damagum kó sì máa ṣe adelé alága PDP nínú oṣù kẹjọ ọdún yìí. Ó ní nígbà tí wọ́n bá fi pé oṣù kẹjọ ọdún yìí wọn yóò ti ṣe ètò ìdìbò láti yan gbogbo olóyè ẹgbẹ́ òṣèlú PDP ní gbogbo wọ́ọ̀dù ìjọba ìbílẹ̀ àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ó ní èròǹgbà Wike àti Damagum sí ni pé gbogbo àwọn olórí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n yóò yàn káàkiri ìpínlẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọn yóò fi síbẹ̀ láti ba ẹgbẹ́ òṣèlú PDP jẹ́ láti má ṣe jẹ́ kan lágbára láti gbéná wojú Tinubu lọ́dún 2027 tí wọ́n sì ní kí wọ́n tètè yọ Damagum báyìí kó tó di àsìkò tí ètò ìdìbò àwọn olóyè ẹgbẹ́ PDP káàkiri wọ́ọ̀dù ìjọba ìbílẹ̀ àti ìpínlẹ̀ yóò wáyé. Ṣá ò nínú ìpàdé náà ìjà máa ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n yọ ọwọ́ ẹ̀ṣẹ̀ síra wọn nígbà tí gbajúmọ̀ ọmọlẹ́yìn Atiku ni tó jẹ́ sẹ́nitọ̀ tó ṣojú agbègbè Kogi West nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá tẹ́lẹ̀ yan sẹ́nitọ̀ Dino Melaye àti gómìnà àná ní ìpínlẹ̀ Benue gómìnà Samuel Ortom tí wọ́n fẹ́ lura wọn. Ẹ rántí pé inú àwọn tó dalẹ̀ Atiku tí wọn kò jẹ́ kí ó di ààrẹ tí wọ́n sì ṣiṣẹ́ takò òní gómìnà Ortom wà tó jẹ́ pé ẹ̀yìn Wike lòun náà wà láti ṣiṣẹ́ gbàbọ̀dẹ̀ fún Atiku. Ṣùgbọ́n bí ìpàdé náà ṣe bẹ̀rẹ̀ bí sẹ́nitọ̀ Dino Melaye bó ṣe rí Ortom nínú ìpàdé náà ló ní kan lè jáde nígbà tí wọ́n sì bí pé kí ló dé tó máa lé odidi gómìnà àná kúrò nínú ìpàdé. Ó ní ṣé wọn ò mọ̀ pé yàtọ̀ sí pé Ortom ṣiṣẹ́ tako Atiku àti PDP lọ́dún tó kọjá. Ó ní láìpẹ́ yìí ìlú kéde wípé lọ́dún 2027 ààrẹ Bọ́lá Ahmed Tinubu làwọn yóò ṣiṣẹ́ fún láti di ààrẹ. Ó ní ẹni tó ti wá yan olùdíje tí yóò ṣiṣẹ́ fún láì tí ì jẹ́ pé àsìkò ètò ìdìbò tó. Ó ní kí làwọn ń pè sínú ìpàdé àwọn sí. Ó ní bí ẹni pé àwọn ń fàsìkò ṣòfò ni nítorí pé ó ti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé òun ò ní ṣiṣẹ́ fún PDP lọ́dún 3 sásìkò yìí tó sì jẹ́ pé níṣe ni Ortom náà dìde sí Melaye tá fẹ́ yọ owó ẹ̀ṣẹ̀ síra wọn tó sì jẹ́ pé àwọn àgbà ẹgbẹ́ òṣèlú PDP
ọ̀nì wọ́n là wọ́n tí wọ́n padà tú wọn ká.